Àgbàlẹ́tù lètò ìròyìn fún gbogbo ọmọ Yorùbá nílé lóko lókè òkun. Ẹ máa gbọ́ ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́. Ẹ kú àṣálẹ́ o, ẹ sì kú dédé wòye. Ìròyìn àṣálẹ́ rèé. Ẹ wo fídíò tẹ́ ń wò yìí, ẹ̀rọ wọn tó ń sáré kìtìkìtì. Àwa lọ àwa dé, ẹni bá ná má bọ̀ nìkan là ní débà. Ojoojúmọ́ òun náà lẹ́nu lẹ́sẹ̀ fi ń pèkúrọ̀ ojú ọ̀nà. Àṣe náà ni àṣe nì. Ṣé ẹ rí fídíò tẹ́ fẹ́ wò yìí? Ẹ rí àwọn ènìyàn, ẹ rí èrò tó ń yọ tó ń sá láti ibì kan síbì kejì. Wọ́n sá ìlò wọ́n sá kíjokíjo. Ọ̀pọ̀ àwọn dunnú. Àmọ́ àwọn nǹkan kan wà tó yẹ ká máa ronú nípa rẹ̀. Àwọn ará tẹ̀ ń wò yìí, àwọn ènìyàn yìí, ìlú Spain ni wọ́n wà yìí o. Ìlú Espanyol nílùú Europe lọ́hùn. Ẹ dẹ̀ mọ̀ pé ibi tí èèyàn adúláwọ̀ bá wọ̀ tí ò ń ṣèlú adúláwọ̀ tó jẹ́ ìlú tó ti jẹ tán tọ́bẹ̀ ti jiná tó ti dùn bẹ́ẹ̀ ni wọ ìjọba ọ̀run ni. Tẹ́ ẹ bá wo fídíò yìí á yà yín lẹ́nu. Ìròyìn tó wà nínú fídíò yìí ni wípé àwọn tó máa ń gba orí òkè òkun tó máa ń wọnú òkun Mediterranean Sea lẹ́yìn olóyìnbó ń pè é fẹ́yìn tẹ́ gbóyìnbó. Àwa báyìí òkun náà là mọ̀ sí alágbálúgbú omi ni. Omi tí ń gbé ní mìíní, omi tí ń panirun ni. Omi tó pọ̀ àwọn ènìyàn ti lọ tí wọ́n padà wálé mọ́. Ìyá ò rọ́mọ rẹ̀, ọmọ ò rí bàbá. Bàbá kan ò tiẹ̀ lè wọ ẹ̀yìn wo pé ìyàwó rẹ̀ pé báwo o. Téèyàn méjì bá lọ ọbẹ̀, méjèèjì lè má dé. Bí gbogbo fámìlì bá lọ, ọ lè rà síbẹ̀. Àwọn ènìyàn wá lọ o. Àwọn tó bá ní àǹfààní tọ́lọ́run wà pẹ̀lú wọn. Torí ìyá wọn tì wọ́n lẹ́yìn, wọ́n ń lọ, wọ́n ń ṣàṣeyege, wọ́n ń bọ́ sílùú òyìnbó. Àwọn ìlú tó máa dé, àwọn ìlú bíi Portugal, àwọn ìlú bíi Spain, àwọn ìlú méjì yìí ló máa kọjá sí. Bọ́ bá dé Spain, wọ́n á dé Portugal, wọ́n á bẹ̀rẹ̀ sí ní tọ́lọ̀. Ṣùgbọ́n nígbà míì àwọn ewu tó wà nínú àwọn nǹkan wọ̀nyí jẹ́ àtẹ̀ máa ń fi wọ́n sínú èròǹgbà wa rárá. Àwọn ọmọ Áfíríkà, tẹ́ ẹ bá wo àwọn tó wà nínú fídíò yìí, ẹ rí wípé àwọ̀ wọn ó funfun ó pupa díẹ̀. Àwọn lè má jẹ́ òyìnbó yanrantí ṣùgbọ́n wọ́n fẹ́ lè jẹ́ àwọn ọmọ Morocco, Tunisia, Egypt àtàwọn ìlú tó tún súnmọ́ wọn bẹ̀ yẹn ju àwa adúláwọ̀ yìí lọ. Èrò pọ̀ nínú fídíò yìí, mi mọ bí mo ṣe lè kà wọ́n tó. Èrò pọ̀. Ìròyìn yìí ti wà jákèjádò gbogbo orí ẹ̀rọ alátagbà káàkiri orí íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n a ní láti mú wá sétí ìgbọ́ yín fún ẹ̀yin olólùfẹ́ wa. Àgbàlẹ́tù lètò, ètò làgbàlẹ́tù. Ṣé rí nígbà tó bá jẹ́ wípé àwọn ohun tó yẹ ká ní láfíríkà a ò ní, àwọn ọmọ wa wọ́n wá ayé ìrọ̀rùn fúnra wọn. Nígbà tó wó tó yẹ kẹ́ni bíi ẹni 30, ẹni 40, ẹni ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹgbẹ̀rún lẹ́nu ẹgbẹgbẹ̀rún, èyí tá a mọ̀ sí millions. Owó tó yẹ kí wọ́n fi di ènìyàn láyé nígbà téèyàn kan bá kó o tó fi ń ṣọ̀rọ̀ pẹ̀lú ẹbí rẹ̀ tó ń kó lọ lóyìnbó ọ̀hún náà tó lọ ń rí bọ́lẹ̀ ń bẹ̀. A kó sínú báǹkì wọn, ilé ìfowópamọ́sí mọ́, a fowó wọn síbẹ̀. Àwọn èèyàn máa fi ṣòwò. Wàá wá síbí, wàá fi àwọn ẹ̀ṣọ́ aláàbò, wàá máa fi wọ́n ṣọ́ra rẹ kiri tó rọ́wọ́ rẹ ò mọ́. Wàá wá lọ sọ́hùn, wàá lọ máa rìn bí aráàlú lásán wò wọ́n. Ẹ wo fídíò yìí o, mo lọ ń play fún yín yìí. Fídíò yìí rèé o, ẹ wò wọ́n, inú wọn dùn.
wọ́n pariwo ẹ wèrò látàrí pé wọ́n la òkun ìjà wọ́n bọ́ sílùú Spain. tá a bá bẹ̀rẹ̀ sí ní máa wọlé ní èjì òyìnbó mélòó tá a bá béèrè lọ́wọ́ ara wa òyìnbó mélòó ló ń wá sílùú tiwa tó jẹ́ nǹkan kan ló lè kúrò nílùú tirẹ̀ àbí rárá náà wà ní pé ọlọ́run tó dá àwa ó yàtọ̀ sí èyí tó dá wọn àbí rárá náà ló jẹ́ wípé ọlọ́run ò fún wa lọ́wọ́ ohun tá a lè fi mú sọ̀rọ̀ nílẹ̀ Áfíríkà yìí ẹ wo èrò torí ọlọ́run bérò rèé àwọn ọmọ àwọn kan rèé o àwọn bàbá àwọn kan rèé àwọn ìyá àwọn kan rèé àwọn ogunlọ́gọ̀ wọn àti bókun lọ àwọn ẹranko búburú ẹranko ńláńlá ti pa àwọn kan jẹ àwọn kan tó bá tiẹ̀ rí oúnjẹ kò sí ohun tán lè ṣe tán lójú ọ̀nà bí ọ ti ń bọ̀ àwọn èèyàn búburú wọn ti pa wọ́n. fídíò tó kàn yìí Peter Obi ó ní tá a bá fún òun lórí ọ̀fẹ́ ni tó bá jẹ́ òun ni president Nàìjíríà òun á ti nígbà tí àwọn ń jí àwọn ọmọ oríire gbé òun á ti wọbẹ̀ lọ́lọ́ gbé wọn wá òun rèé mi ò lè nírọ̀ ni ṣé ẹ mọ̀ pé oníkálukú ló mọ tí ó jẹ tẹ́lẹ̀ ẹ̀kún rẹ̀ àwọn Yorùbá bọ̀ ní àgbàlagbà ó ṣenú kodoro bó bá ṣenú rogodo tó ṣenú gbẹ̀ngbẹ̀ bí mo bá máa ṣe inú rẹ̀ ní gbé President Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ rẹ̀ o ọ̀rọ̀ rí lẹ́nu àwọn tẹ́ẹ̀jọ́ ń figagbága du ipò ààrẹ. Peter Obi ó ń sọ fún yín pé ǹjẹ́ tó bá jẹ́ pé òun ni ó wà nípò tẹ́yìn wà ní àwọn á ti lọ àwọn làwọn máa ṣíwájú àwọn ikọ̀ tí ó lọ gba àwọn ọmọ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ògbómọ̀ṣọ́ sílẹ̀ pé láàrin ọjọ́ méjì àwọn á ti ṣíwájú wọn ǹjẹ́ àwa ní kò ṣeé ṣe bí a lè sọ bẹ́ẹ̀ oníkálukú ló mọ bágbára òun ṣe tó ìkìlọ̀ rèé fún àwọn tó tún jẹ́ olùdíje ìlúdúpọ̀ ààrẹ bíi tiwọn báyìí ọ̀rọ̀ yìí náà tọrọ ó tó ronú lé lórí tíjọba kan bá dé tó bá ní báyìí lòun ò ṣètò èmi ìlédè kò ní kò rí bẹ́ẹ̀ ẹ̀yin àgbà nílẹ̀ Yorùbá ẹ̀yin ọmọ kóòtù òjíire káàárọ̀ òjíire bó o bá ṣe fẹ́ sí ǹjẹ́ lóòótọ́ ẹ̀yin kan lẹ ní ọmọ ẹni ò lè burúburú ká lè fẹ́kùn pa arákùnrin adíje dupò ààrẹ Peter Obi yìí ń sọ fún wa pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ò gbìyànjú tó lórí gbígba àwọn ọmọ yìí padà àtàwọn olùkọ́ wọn ọmọ ẹni ò lè burúburú ká lè fẹ́kùn pàjẹ́ ṣùgbọ́n ó fẹ́ dàbẹ́ ní pọ́rọ̀ yìí ń dàbẹ́ ní pé ààrẹ Bọ́lá ó lé wọn fẹ́kùn pa ni ṣùgbọ́n àdúgbò pa àwọn ọmọ náà padà ẹ gbọ́ fídíò yìí náà. The president did not call the governor. What do you mean? 50 days. Ǹjẹ́ ẹ ti gbọ́ What have we done? bó ṣe rí nù ẹ ṣe púpọ̀. Is the bush not in Nigeria? That's the bush they went in. The bush is in Nigeria. Everybody in that bush will come out. Everybody. There might be casualties, but everybody will come out.